bá jáde ọlọ́pàá sọ kó ṣe kó lékún ẹ̀ lójú orí dókítà Síkírù Àyìndé Barrister ni aṣáájú àwọn olórin fújì ní Nàìjíríà níbí àti káàkiri gbogbo ilẹ̀ ìkílẹ̀ ìyẹn Alhaji Síkírù Láì Agboola ẹtí gbogbo ayé túmọ̀ sí SK Sensation òun ni ó ṣàdúrà yìí o bẹ́ẹ̀ ló bá gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀ lóríṣiríṣi pàápàá lórí ohun tó lè mú ìlọsíwájú bá orin fújì iṣẹ́ fújì àti àwọn tó ń kọ́ tí iṣẹ́ rere tírú àwọn Agbájọlá Sèké Bàrí Wọ́ndà fi sílẹ̀ kò ní parẹ́ títí láéláé kí ni SK Sensation sọ o pàápàá lórí ètò tí wọ́n lọ ṣe nílé Agbájọlá yìí kí ló dé tí àwọn ìràwọ̀ ńláńlá bíi Wàsíù Àyìndé Wàsíù Àlàbí Pàsúmà Saheed Òṣùpá Súlè Àlàó Màláìkà Àdìó Àtàwẹ́wẹ́ Táyé Kọ́rẹ́ǹsì àti àwọn olórúkọ ńlá kì í yọjú sírúfẹ́ ìpàdé yìí ọ̀rọ̀ rẹ̀ wò lẹ́nu ọmọ Agboola ọkùnrin olórin fújì náà tó ń darí àkóso gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣiṣẹ́ tó ń kọrin fújì tó ń kọ fújà tó ń kọ fàájì tí Bàrùsáàtì fìdí ẹ̀ lọ́lẹ̀ tí Àyìnlá Kọ̀lẹ́ǹtì kébé ń kó ara ṣùgbẹ́ táwọn Wàsíù Àyìndé pàpà káràmásì kí ẹ̀ tó sì di ohun tí àwọn Tájù Ìstì Ìjábà nílùú Ìlọrin Àlàó Màdìbà Fátímọ̀ Cinderella Àdìó Àtàwẹ́wẹ́ Táyé Kọ́rẹ́ǹsì níbàdàn lóhun tí wọ́n fi ń bu àtàsẹ́nu. Alhaji Síkírù Àyìndé Agboola aka Sensation tí àwọn ayé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí Síkírù kò lọ títí mo jẹ́ national president ààrẹ fún gbogbo ẹgbẹ́ onífújì nílẹ̀ Nàìjíríà àti kárí ayé káyọ̀ nínú ẹ̀ báyìí lómi ló gbà ṣe bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yẹn kó láti dálẹ̀ àìjẹ́ Alhaji Wàsíù Fúlùmá gbogbo tó yẹ létò là ń ṣe Ọlọ́run dẹ̀ dá wa fún wa lórí ọ̀fẹ́ pé ká máa bí sí ká máa rẹ̀ sí ẹ bá dé Kútọ́nù Ààrẹ dùn lórúkọ olórí wọn ní Kútọ́nù ní Côte d'Ivoire lórúkọ bàbá ìsàlẹ̀ àwọn tí Côte d'Ivoire àwọn ṣe fún wọn láì ní káàdì wọ́n ṣe gba ìdí káàdì. táwọn náà ṣe fún wa ń bẹ tó ń kọlu fújì ń bẹ. lágbára Ọlọ́run so àwọn onífújì wà l'Amẹ́ríkà gbogbo àwọn ibi tá à ń sọ yìí tó ti kẹ́gbẹ́jọ yìí Nàìjíríà ni wọ́n ti gba àṣẹ ká tó lọ dá ẹgbẹ́ sílẹ̀ níbẹ̀ so coming around today for the first meeting in the year kí ni iṣẹ́ tẹ́lẹ̀ fi rán sí aráàlú sí àwọn tó ń kọrin fújì. Alhamdulillah 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 shukran alhamdulillah kosira first meeting of the year 2022 formal Lagos State chapter it's one of its kind. Èmi is an historical name àti dá ẹgbẹ́ Fúlùmá sílẹ̀ àwọn special meeting lè máa wáyé to see general meeting to get any state whatsoever that is ṣe níbí Ọlọ́run ni ọba tí ó máa ń kẹ́dà mọ́ ṣe ló jẹ́ gómìnà Lagos State sí lọ́wọ́lọ́wọ́ yọ Túndé Dàmúgbà ló pè mí kò ń ṣàìdí àmì I am the national president but we are in touch alájọṣepọ̀ tó dọ́gba ẹ̀yà àgbàlagbà tó bá bọ́ wẹ̀ àgbàlagbà jẹ́ ọmọ tó bá dẹ̀ gbé apá ìyá àgbà tó ṣípá ìyá máa ń gbé so ìyá Túndé Dàmúgbà ní Lagos State fún first meeting tí a máa ń ṣe ní ìyá yìí ìyá kàlọ́ ṣe ní fújì ṣe gbà as a mark of honor olówó òkè is a nice one idea
governor of the state. February 9 posthumous birthday in about so February 2nd kọ́ ṣe àdúrà sí nǹkankan bóyá wọ́n pẹ̀rọ lẹ́nu ìbọn pa màlúù kò sí tó bá òkú bẹ̀ àdúrà tó bá ṣe òun ló bá òkú látọ̀sọ̀ àìtí ọ̀rọ̀ àdúrà fún ṣùgbẹ́sẹ̀ tó mú lọ sí síta àwọn ní pé ó máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé lóòótọ́ àwọn onífújì ẹgbẹ́ onífújì àwọn nǹkan ìfújì wọ́n ti wà ní ṣọ̀kan ọlọ́run á túbọ̀ gba àkóso níbi tó gbà nínú àwọn tó wájú onífújì àwọn onífújì tá ń kọ àwọn nǹkan onífújì kò ń ṣe gbogbo wa láwa nílẹ̀ ní láwọn tó wà lẹ́kọ̀ọ́ tó ń gbé kù èmi wà nítorí pé kò lè gbé I am here because I am a member of the state chapter so Pasuma Èkó ló wà Màláíkà Èkó ló wà Wẹ́wẹ́ Èkó ló wà Òṣùpá Èkó ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ possibility wà kó jẹ́ pé wọ́n ní message pé state meeting ó wà nínú gbégbé dẹ̀ láti máa ṣe lóòótọ́ most of these people á fún wọn lórí ọ̀fẹ́ kọ́ máa wá sí general meeting torí àwọn challenges tí wọ́n máa ń face. What are these challenges? Ọlọ́run ló dáṣẹ́ tiwa ẹ̀ bẹ́ẹ̀ tábà ti kọrin tán àwọn èèyàn wa fáǹsì wa náà ni wọ́n fẹ́ wa lọ́ fi tẹ̀lé wa jù wàhálà tó máa fojú wọn rí láwọn tá à ń pè ní area boys ní sọ àwọn area boys èèyàn náà ni wọ́n àti area boys tó padà di mílíọ̀nìà tó bá dẹ̀ di mílíọ̀nìà yẹn kò ní gbé lọ sọ́dọ̀ olórin míì nígbà tó jáwọ́ ní fújì náà ló tẹ̀lé dájọ́ ń ṣe pọ̀ so ayé òun ṣe ń tẹ̀yàn ń dájẹ́ ṣùgbọ́n wàhálà tí àwọn èèyàn yìí kọ́ máa kó sí at every outing la resolve pé okay kan fi wọ́n lẹ̀ kò ṣe Màláíkà bá débi sí tó bá máa kúrò ládùúgbò wàhálà tó máa kó sí kò ṣe wọ́n máa pààyàn sí lọ́rùn no but àwọn tí Akínbáyé àwọn tí Akínbáyé lélẹ́yìí o àwọn tí agbábí àká àwọn tí kò gbèrègbè bó bá fún wọn 10,000 àwọn òkìní òtù ọmọ òtù bẹ́ẹ̀ lọ so àwọn èèyàn wà láwọn èèyàn wọ̀nyí bó bá ná bí 120 bó ná 150 yẹn tó bá kó sẹ́gbẹ́ ó ní nǹkan tó lè ṣe so tó bá yẹ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ náà ló máa ṣẹlẹ̀ sí Pasuma bó lè máa ṣẹlẹ̀ sí tó bá ló máa ṣẹlẹ̀ sí now resolve okay àwọn èèyàn wọ̀nyí let's excuse them tá a bá ní ìdí wọn we will call the attention and we fix a venue that ma meet close door meeting and then lọ bá wọn nílé wọn náà tó láwọn èdè mílíọ̀nù gbà pé Pasuma yẹ kí Pasuma bẹ́ẹ̀ náà àkẹ́wọ̀n àlọ́ sí mẹ́rin náà meeting tá a ṣe ń bí lẹ́nu gbogbo àwọn àgbàlagbà míì tẹ láàrin lágbàjá kò possible alájí kọ́ni tí a lè ṣe meeting alájí Pasuma náà wàhálà tó so we need to see to àwọn nǹkan tó lè jẹ́ challenges àfẹ́dà fúnra wọn lọ́gbọ́n lè dà so that's why some of them are not here so message tó sọ tó lọ sí ooru ni pé àwọn onífújì ìṣọ̀kan ni o wọ́n ti wà ní ṣọ̀kan lẹ́yọ̀kan ọlọ́run tó dẹ̀ fi bíbélì tó fi kó wájọ onífújì tó fi bíbélì kó wájọ kó fi bíbélì tó wá ká wọ́n máa yà yín lẹ́nu mítìn láṣẹ oúnjẹ ti wà lórí tébù àwọn ọ̀dọ́ máa jẹun onífújì àti onífújì ọjọ́ máa tọwọ́ bá àwọn jẹun kò sí gbàdí mọ́ kò sí òǹdè mọ́ kò sí ìfúnpá mọ́ gbogbo àjọ ń flẹ́ńjọ ni àjọ ń ṣayé wa ọlọ́wọ̀n ti wálé. bàbá ẹni pé ẹ̀yin lè fún ọ ní grace pé tá a bá ń ṣe o ẹ̀yin lè má wà torí fà níbi fà lọ́hùn àwọn owó tó yẹ kó máa fọ́nà wọn ta yẹn ṣé wọ́n ti ń kó sínú ẹgbẹ́. Bidiu. Okay. Ẹni àwọn owó tó yẹ kó máa owó tẹ káwọn Akínbáyé àwọn agbábí àkágbà lọ́wọ́ wọn tí ẹ ti fún ní grace pé òkè ẹ má ò lè ná fún wọn ṣé wọ́n ti ń kóró ẹ̀ sínú ẹgbẹ́.
ju owó tí ọmọ ẹgbẹ́ tó ń ṣe lọ. wàláì mo fọlọ́run búra wàláì mo fọlọ́run búra wàláì mo fọlọ́run búra ẹlẹ́lọ́wọ́ dàgbàlẹ́gbẹ́ 200 naira péré ni tó ti yẹ yìí mo lè sọ fún yín pé Pasuma ń kó 200 sẹ́gbẹ́ Màláíkà ń kó 200 sẹ́gbẹ́ wọ́n ń kó 500 sẹ́gbẹ́ tó ti yẹ àti jù bẹ́ẹ̀ lọ ó dìpẹ́rì lé àwọn nǹkan kò sí ń ta pè wọ́n sí látìgbà tẹ́mi ti wà lórí oyè o kò sí ń ta pè wọ́n sí tí wọn kì í jẹ́ tí ò dẹ̀ ń ṣe pé lẹ́nu lásán lówó gidi tó ti yẹ tí a bá rọmọ ẹgbẹ́ tó ní health challenge tá a bá ti pè wọ́n ó ti o àwọn tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ní dáadáa ọlọ́run ò ní bí àwọn. sà ẹ jẹ́ kí n tún gba ilé ìwọlé sà ẹni pé nínú orí ọ̀fẹ́ tẹ́tún fọ́nà ni pé bẹ́ẹ̀ tí ẹ̀ wá síbi tí gbogbo ayá ti rí yun àṣetán láti pè é síbi kan tí á jẹ́ ibi kọ́lọ́fín tá a ti ṣèpàdé ṣérú ẹ̀ tí ẹ̀ wáyé rí tẹ́ pè wọ́n. ó wáyé rí ohun tó wáyé ni. táwọn oníròyìn ò sì mọ̀ tá a sì gbọ́. ẹ nà kò ń ṣe gbogbo ohun tá a bá fẹ́ kẹ́ mọ̀ lẹ́ máa mọ̀ ohun tá a bá fẹ́ kẹ́ mọ̀ ẹ̀ ní mọ̀ I understand so gbogbo kílódé ẹ̀ gbogbo aṣọ kọ́ bàbá àwọn discussion kan wà tó jẹ́ pé in-house discussion tó jọrọ ẹbí wa ni so tí any other person tí o bá ti sí àwọn míì ìtajọ wà lẹ́bí yẹn náà tí o bá sí lára àwọn tó gbàkóso lé lọ́wọ́ lẹ́ni àkóso fún máa wà lọ́wọ́ èmi as national president pẹ̀lú àwọn tajọ́ tukọ̀ so ẹlòmíì wà tó jọmọ ẹgbẹ́ ni tó ń ṣe dáadáa but tí o bá sínú àwa tá à ń tukọ̀ yẹn àwọn tó ń tukọ̀ ẹgbẹ́ yẹn náà máa lórí ọ̀fẹ́ láti jókòó pẹ̀lú at any point in time tó bá nílò ìyẹn lè ṣẹlẹ̀ dáadáa sáà ó fi gbọ́ ẹgbẹ́ máa rí íńtánẹ́ẹ̀tì náà. sáà kí ni àfojúsùn yín lórí fíìmàn ní ọjọ́ iwájú. pẹ̀lú bó ṣe rí báyìí lásìkò yìí. alhamdulillah àfojúsùn mi fún fíìmàn gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹyọ kan tí àwọn ẹgbẹ́ tó máa padà wò tó máa padà tọ̀ lẹ́yìn bọ́lọ́run ṣe ṣe fújì fún ara ẹ̀ fújì orin yẹn bọ́lọ́run ṣe ṣe lákẹ́yìn nígbẹ̀gbọ́n sọ̀rọ̀ mi yé bí ọ̀rọ̀ fúnma náà bó ṣe máa padà rí yóò máa dẹgbẹ́ tí gbogbo àwọn ẹgbẹ́ tó kù tó máa wò wájú bọ́dẹ̀ lé wọn ní bá nítorí pálùbáríkà ẹ̀ ọlọ́run ló fi sílẹ̀. sir coming here abeg àwọn ọmọ nígbàgbọ́ pé pípẹ́ tí ẹ wá ṣèpàdé lè Barrister níbi tó jẹ́ orírun fújì ṣe rò pé eléyìí ǹjẹ́ ó ní àlùbáríkà kan tó lè mú bá ẹgbẹ́ yìí ní tẹ̀síwájú ẹ̀ coming here today. ṣé o ní nípò sínú. àlùbáríkà pé so ṣé grace kan lè wà lórí pé aláti sí lọ ẹgbẹ́ àtúntò bàtẹ̀ pé coming here lójú orí ẹ̀ ṣó ó lè bá bá. ohun tó ṣẹlẹ̀ ni pé ó ṣe rí ọlọ́run kó gbàdúrà wa ibi tá a wà yìí tó bá jẹ́ pé ọlọ́run kó má jẹ́ ká gbénú dára àyè tá a wà yìí àníyàn ẹni tó jẹ́ olú ọmọ ní olórin ní onífújì inú àwọn táyìlé tọ́ tí Barrister tọ́ tó ráwọn èèyàn méjì mẹ́ta mẹ́rin wọ́n bá Alhaji Barrister kọ́ ṣiṣẹ́ táwọn náà dẹ̀ dáṣẹ́ wọn lẹ̀ àwọn míì ti papòdà kọ́lọ̀ foríjì àwọn míì dẹ̀ ìwà láyé but àníyàn wa ibi museum ló yẹ kó jẹ́ sọ̀rọ̀ mi ti yé so ìgbésẹ̀ ti wáyé nígbà kan ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ kọ̀ṣẹ́ mọ̀ pé kí iṣu tó diyán a máa gun lódò ni kágbàdo dẹ̀ tó dẹ̀kọ̀ a máa lọ ṣe understand so ibi yìí museum ló ṣì máa padà dà so tó bá yẹ pé lóòótọ́ tá a bá ti láníyàn rẹ̀ pé ibi yìí museum ni anybody tó bá jó ní fújì tó ti yẹ eléyìí tí ń sọ yìí bẹ́ẹ̀ bá dọ́dọ̀ Alhaji Wasiu bẹ́ẹ̀ ṣe máa gbọ́ nìyẹn ẹnu ẹ̀ níbi tí gbélé tí mi ń sọ yìí nígbà tí Fáṣọlá wà lórí oyè tí ò tí ì kú ò bí Ààrẹ Fáṣọlá ó ṣe ná lájọsọ to turn this place to a museum pẹ̀lú K1 but àwọn ìdí kan ni ò jẹ́ kí nǹkan yẹn materialize gbogbo àwọn ọ̀gbà tá à ń sọ yìí ìfẹ́ tó múnádóko sí láàrin àwọn onífújì báwọn kan ṣe ń gbé
bẹ́ẹ̀ làwọn kan fà á báwọn kan bá ní kó lọ sọ́tún àwọn kan á ní kó lọ sósì bọ̀tọ̀ Ọlọ́run ti bá wa mú gbogbo ẹ̀ ó ti sọ́dà fi sẹ́yìn tẹ́gùn fi aṣọ ṣe understand me so níwọ̀nba àgbà tá ti wà lẹ́yọ kan tá ti wà níṣọ̀kan lágbára Ọlọ́run this place is going to become a museum wọ́n ní oní fújì ní gbórí bá ń fọ pẹ̀lú gbàgbọ́ ẹ̀ tó gbà láti ìṣẹ̀lẹ̀ fílẹ̀ nínú iṣẹ́ kọ́yọ̀ oúnjẹ fẹ́ dáadáa oúnjẹ máa ń fọ́ lágbára Ọlọ́run jẹ fi ọlá yín bẹ lọ́hùn tá a bá lọ sí Mẹ́kà tá a bá ń bẹ lọ́hùn a máa dárúkọ ànábì a máa ń forúkọ ànábì bẹ lọ́hùn náà níbi iná àforúkọ ànábì bẹ lọ́hùn so oní fújì tó bá forúkọ Alhaji Sikiru Ayinde Barrister tó bá fi bẹ lọ́hùn pẹ̀lú gbàgbọ́ ẹ̀ àdúrà ẹ̀ ti gbà. lára kan tí a tó so bá ṣe wá síbí fún pàwá ṣe mítìn bí so ti yé ìtẹ̀síwájú ni. lára kan tó gbọ́ ni pé lẹ́yìn bí wọ́n ní ẹnìkan ló gbé wá pé ẹ máa lọ sílé Alhaji Kollington Ayinla ṣé bẹ́ẹ̀ náà ní ṣé ká fọkàn síbẹ̀. èèyàn kan ló mú àìdíà Olómìdé ló mú àìdíà yìí wá so ti yé but àìdíà ohun tó ti wà nílẹ̀ ni ṣọ́ọ̀ mi ti yé ohun tí a ti plan sílẹ̀ ni so ti yé kò lè takú síbí ṣe mọ̀ pé etí kò yẹ ara bàtà kan náà ò yẹ ẹsẹ̀ Alhaji Sikiru Ayinde Barrister kọlọ́gbà àti wọn sáré fẹ́ rí nígbà tó wà láyé ohun tó bá ní ṣe pẹ̀lú orin tó jọ́rọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ tẹ bá ti rí Barrister ẹ máa rí Kollington ẹ máa rí Wasiu sàáyé lómi lè máa wọ pé Alhaji Wasiu ṣe bí Ìjẹ̀bú-Òde Alhaji Wasiu gbé gangan ẹ má gbàgbé pé ó nílé lọ́kọ́ta kò ta ní ẹ̀ lọ́kọ́ta o so tó bá ṣe meeting the next meeting tó máa ṣe ilé Alhaji Kollington náà tó máa ṣe but idea tó ti wà ní pipeline ni but ẹni yẹn wasn't a party to the plan he wasn't a party to the discussion so wọ́n tó bá kú ní Alhaji Kollington ọkọ̀ta náà lọ so bó ṣe rí nǹkan tó padà sí ibi tí tó bá tó máa kàn àbí tó bá tó máa kàn. no kò ń ṣe ibi tó bá tó máa kàn wọ́n máa padà sí base base sí ibi tó ti ń ṣe president ní kó tó dé ni however Ọlọ́run kó gbàdúrà wa a ní plan wa Ọlọ́run á dẹ̀ àgbà owó wa àgbà nínú wa ṣàwọn nǹkan.